afternoon. Good afternoon, my dear. Fine. How's your body? How you doing, ma? How you doing? I do. How do everybody for us? Everybody do okay. Mommy, John 3:16 says, "For God so loved the world, that He gave us His only begotten Son, that whosoever believe in Him should not perish, but have everlasting life." Mommy, don't worry. Mommy, I get everlasting life. I go day. I dey okay. Okay. I know say all this thing wey dey happen, we get reasons. God keep me for here for some reasons. No worry, mommy. Ọlọ́run mọ̀ pé ìṣòro kọ́ mọ. Ọlọ́run dẹ̀ mọ̀ pé iṣẹ́ ìtùnú ló lọ ṣe. Òmíràn ní fẹsẹ̀ sí. Gbogbo wa nírà ní fẹsẹ̀ sí. Sórí fọ́pọ̀ ẹ̀ balẹ̀. Ṣùgbọ́n kò jẹun dáadáa. Kò tiẹ̀ gbàgbọ́ tó tiẹ̀ mí. Ọlọ́run ẹ ṣé o bàbá. Ọlọ́run ẹ ṣé o. Ọlọ́run ẹ ṣé o. Ọlọ́run náà túbọ̀ dúró tì ẹ́. Ẹsẹ̀ ò ní yẹ̀ kúrò nígbà mi. Mommy, strong for me, strong for me. If I promise, I won't see you gidigba o. I trust me. Ẹ jẹ́ ká jọ gbàdúrà. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run alágbára gíga lóde ọ̀run. Ọba ìkẹ́, ọba ìkẹ́, ọba ìyìn, ọba ìyè agbẹ́yìnká ṣe ní lọ́ba olúwa ẹgbẹ́ ọpẹ́ wa. Àwa fọmọ rẹ ní ọlọ́wọ́ olúwa. Ìgbà tá a bá fi lé ọlọ́wọ́ kì í fọ́. Àwọ̀ tá a fi lé ọlọ́wọ́ kì í fa ìyàwó lọ́ba mi jì mú. Ìgbàgbọ́ tó ní jíjí nínú rẹ Ọlọ́run máa fi sílẹ̀. Ní orúkọ Jésù Kristi, bó ṣe wọ bíbá ìdá àlàáfíà ní kò fi jáde níbẹ̀. Ọlọ́run á jẹ́wọ́ agbára. Ẹ jẹ́wọ́ agbára yín bàbá. Ẹ jẹ́wọ́ agbára yín. Á lè máa gbé yín lọ. Jésù. Bọ̀bọ̀ pé kí ló ṣẹlẹ̀? Ó máa gbà fọ́gẹ́ ẹ̀ ni. Irọ́ ló pa. Ó bá mi inú ọgbà yìí ni. Wọ́n gbà fọ́gẹ́ kó lè rọ́nà lọ. Èmi àti náà. Èmi àti náà. Gbà fọ́gẹ́ ẹ̀. Ẹ máa pọ̀ fún mi. Ìwà ìdání. Èmi. Aṣọ alẹ́ ni. Ìwọ. Àtìlà ní sùúrù àti máa ń sọ fẹ́ wàá lè ti pọ̀ jù. Gbà fàlàyé yìí kí ló ń ṣe ẹ̀ gbogbo kọ́kọ́ ní sàn. Ó rẹ̀ ní sùúrù. Ẹ fi ra ilẹ̀. Ẹ yìí ra wẹ́nu. Kọ́ jẹ̀rì ogun tó bá ra wọn bí àìtó rọ̀ lọ. Ìwọ aṣọ ẹ̀. Aṣọ ẹ̀. Wà á gbà bọ̀bọ̀. Àkókò mi ti yẹ. Kó gbórúkọ wí. Jọjọ gbé mi rán. Fàmìnà ọdẹ. Kó lè 250 kó gbé mi rókè kó 250. Ẹ̀yin ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Pàtẹ́ gbọ́ ìjà sí tẹ́ bẹ́ẹ̀ wọkọ̀. Ṣé wọ́n pè yín? Fẹ̀rẹ̀ ló kọ sọ́nà Ṣàngó yìí. Kí lẹ̀ ń wá kiri? Ẹ mọ̀ Gbénga ni Gbénlékè gbé ni. Èmi rè bí mẹ̀tì ṣe àtìlà pẹ́ẹ́nì bọ̀ náà o. Àkókò mi ló ń sọ mi lóṣù aláìmọ̀túgbàbẹ̀dẹ̀ gbóbi àkókò ìradù aláyàdọ́dọ̀ bàbá ọ̀nà jọ nẹ́pẹ́ o. Èmi rè nà yé mi. Wẹ́ẹ̀nì bọ̀ náà. Kí ló ń lọ wẹ́ẹ̀nì bọ̀ náà? Lágbára Ọlọ́run.